àtúnkù dédé àkókò yìí níbikíbi tẹ́ láǹfààní láti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV. Ibẹ̀ náà la wà báyìí tá a ti múròyìn wá fún wa fún ti àṣálẹ́ ní. Ojú tẹ́ fún wa ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ ìròyìn wa etí náà ò ní di. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Sodiq gbẹ̀mí ara rẹ̀ ó kó sínú kànga ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́rú ọjọ́ 28 oṣù kejì ọdún tá a wà yìí. Ó ní ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀dọ́kùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sodiq Ọlọ́runlẹ́yẹ ó ní ó kó sínú kànga tó wà ní mọ́sálásí ńlá kan ní agbègbè Ṣáṣá ní ìpínlẹ̀ Èkó. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà ìyún Benjamin Hundeyin ó ní ó fi ìdí ìròyìn náà múlẹ̀ fáwọn oníròyìn wípé àwọn olùgbé agbègbè Ṣáṣá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n wá bá àwọn ní àgọ́ àwọn láti wá fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí. Wọ́n ní Sodiq ó ní ó ro àròpin tó sì ro àròkàn tí ó fi lọ bọ́ sínú kànga ńlá kan èyí tó wà ní mọ́sálásí ńlá ní agbègbè Ṣáṣá ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní lẹ́yìn bíi wákàtí 3 tí wọ́n fura wípé Sodiq kó sínú kànga yìí ó ní wọ́n tó mọ̀ tí wọ́n sì ké sí àwọn àjọ panápaná láti wá dóòlà ẹ̀mí rẹ̀. Wọ́n ní nígbà tí wọ́n yóò fi mú gbé Sodiq jáde nínú kànga náà ìṣe ni ó ti mú omi yó bámúbámú tí eléérú sì ti sungi tí ó ti tibẹ̀ jẹ́ Ọlọ́run nípè. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti wá ní àwọn ti gbé òkú Sodiq náà lọ sí ilé ìgbókùpamọ́sí ní ìpínlẹ̀ náà. Adájọ́ ju Khalid sẹ́wọ̀n ọdún 2 ní ìpínlẹ̀ Plateau. Ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Khalid Salich ó ní adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan ní ìlú Jos ní ìpínlẹ̀ Plateau ni wọ́n ti jù sí ẹ̀wọ̀n ọdún 2 báyìí pẹ̀lú ẹ̀sùn pé ó jí adìrẹ 10 tí owó rẹ̀ tó $100 náírà. Ẹni tí wọ́n ní ó ní adìẹ náà Sodiq Zakariyau ó ní ó mú ẹjọ́ Khalid lọ sí àgọ́ ọlọ́pàá tí wọ́n fi ta kọ́sọ̀ rẹ̀ lọ sí ilé ẹjọ́ níbi tí adájọ́ àgbà tí ó ti ní kí ó lọ fi ẹ̀wọ̀n ọdún 2 jura pẹ̀lú ẹ̀sùn pé ó mú nǹkan oní nǹkan ó sì tún ja olè. Ó sì ní àlàyé wípé òun gbà pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun. Bẹ́ẹ̀ ni adájọ́ nílé ẹjọ́ májísírèètì ọ̀hún bá ní kó lọ lè fi ẹ̀wọ̀n ọdún 2 láti fi tún ara ṣe kó lọ mú self-contained bíi 2 kan níbẹ̀ fún odidi ọdún 2 láti fi tún àṣìṣe èyí tó ṣe ṣe. Gbajúgbajà òṣèré tíátà Yorùbá Quadri Oyèbámijí Tọmọrí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Sisi Quadri ó ní ó ti jẹ́ Ọlọ́run nípè báyìí nínú àtẹ̀jáde èyí tí ọ̀kan pàtàkì nínú àwọn ènìyàn tí wọ́n jọ jẹ́ òṣèré tíátà Yorùbá tí ó fi sórí ojú òpó ayélujára rẹ̀ ó ní ó ti fi ìdí ìròyìn náà múlẹ̀. Èyún arákùnrin Abọ́ládé tí gbogbo èèyàn mọ̀ sí Dòdò Èdè ó ní ó ti fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé eléérú ti sungi àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin gbajúgbajà adẹ́rùnpòṣónú tíátà náà tí ń jẹ́ Sisi Quadri pẹ̀lú mọ́sẹ̀ ni ó dákẹ́ ní èní tí ń ṣe ọjọ́ 1 oṣù kẹta ọdún tí a wà yìí. Wọ́n ní ó dákẹ́ ní ilé ìwòsàn Ládòkè Akíntọ́lá tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ibẹ̀ náà ní ó dákẹ́ sí tí wọ́n sì ti ní àìsàn ráńpẹ́ báyìí òun náà ni ó ṣe gbajúgbajà òṣèré tíátà náà tí ẹlẹ́mìí sì gbà tí ó fi di ẹni tí ó fi ilẹ̀ pa bora. Wàyí o ayé ò máa mú ìkéde lórí bí ìsìnkú gbajúgbajà òṣèré tíátà náà Sisi Quadri ìyún Quadri Oyèbámijí Tọmọrí bí ó ṣe máa wá a máa mú ìròyìn rẹ̀ wá fún wa kó tó di àkókò tí à ń kó ìròyìn yìí jọ. A kò tí ì lè sọ pàtó ohun tí ó ṣokùnfà ìdẹ́mi kúrú àti ikú tó pa gbajúgbajà òṣèré tíátà náà, ṣùgbọ́n nígbà tí ìròyìn tó bá ń tẹ̀síwájú a máa mú wá fún yín láìpẹ́. Ìròyìn wọn ò jù báyìí lọ fún ti àṣálẹ́ tèmi. Ẹ pàdé wa lówùúrọ̀ ọ̀la nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa kó tó di àkókò náà. Àtẹ̀mí àtẹ̀yìn ànídòkú òun sì ní bá wa kí gbé òjijì nílé oníkálukú wa. Bàtà ọ̀fọ̀ báyìí ayé ò ní bọ́ sẹ́yìn ọ̀nà oníkálukú wa láṣẹ Elédùmarè. Títí dìgbà náà orúkọ tèmi ò yípadà àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ó dàárọ̀ o.